Africa Content TV. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أبا طيب النبي محمد صلى الله عليه وسلم. أستغفر الصلاة فún ọ̀gá Muhammad صلى الله عليه وسلم. Gbogbo àwọn alálùbáríkà tí wọ́n ti sùn ní ìlú àlùbáríkà ìlú Ìwó tá a wà tẹ̀yìn ọlọ́pàá akẹ́kọ̀ọ́ gbogbo wọn. Àmín. Dápẹ̀jẹ́ ká ṣe àmín. Àmín. Dápẹ̀jẹ́ ká ṣe àmín. Àmín. Ó fi lérí bàbá wa àgbà àlámà. Bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bá wa Abdulbaki. Olùkọ́ àgbà. Ọlọ́pàá wa kẹ́ bàbá ṣe. Àmín ya Allah. Ó fi wá dérí àwọn tí wọ́n ṣe bàbá wa kábíyèsí. Ó fi dórí àwọn tí wọ́n ṣe wọ́n kalẹ̀ tí wọ́n ti lọ. Ọlọ́pàá wa kẹ́ gbogbo wọn. Àmín ya Allah. Ẹni ó bá sàmì dáadáa lọ́wọ́ kí àwọn òkú tiẹ̀ náà. Àmín ya Allah. Mo ti àtàrà àwọn tó lọ yìí, àwọn tí wọ́n ṣẹ́kù ní ìlú àlùbáríkà, ìlú Ìwó, ìlú Al-Qur'an, ìlú àwọn àfà. Mo fi kí bàbá wa waziri. وقولوا للوزير وقومي. Mo kí yín púpọ̀, mo fi lórí, mo fi kí yín. وقولوا للوزير وقومي. Àti rí wá sí kan náà lérí èyí tẹ́ ṣe yìí. وقولوا. Gbogbo àfáà tí bá dínà máa àfá ẹgbẹ́ rẹ̀, Ọlọ́run ó dínà mọ́ máa tiẹ̀ náà. للوزير وقومي. Ẹ ní agbára ká má rí bàbá wa. أممي. Ẹ lágbára kárí wọn. أمرة نجل. إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. وقولوا. Gbogbo iṣẹ́ pẹ̀lú àníyàn ni. Ó ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run في تحلق تنجيز القديم. وقولوا. في علم التوحيد هناك الفرق بين تحلقات. التحلق تنجيزي القديم وتحلق تنجيزي السلوكي وتحلق تنجيزي الحادثة. وقولوا للوزير قبل أن يخلق السماوات والأرض. Ó ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run pé lónìí ọjọ́ Àlàmísì ní on the 23 àwa wájú bàbá wa ọba lónìí. أممي أمرة نجل الكرام. Ẹ̀yin lẹ dá. أدام الله. Ẹni ọba dá náà ni wọ́n máa fi ṣe wàzírù. أدام الله. Wọ́n fi mùnáfìkì ṣe wàzírù. أدام الله. Wọ́n kì í fi alábòsí ṣe wàzírù. أدام الله. Àṣé wàzírù gangan. وقولوا للوزير Another wàzírù is a للوزير وقومي. أدام الله دولتكم بأمني. أدام الله دولتكم بأمني. Mo ti ní gbogbo ibi tí mo bá ti dé sí máa tẹ̀ sójú ẹ̀ dáadáa. وقولوا. Màá dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé bàbá wàzírù ti wó. Ẹni tí ọba ti gbà fún wọn tilẹ̀ Yorùbá, ẹni tí ọba ti gbà fún wàzírù tiwa èyí, wọ́n kàn ọjọ́ kan dẹni tí wọ́n máa wó bí èlùbọ́ gbòòrò. أدام الله دولتكم بأمني. Èèyàn bá pààyàn lé. أدام الله دولتكم بأمني. من أكرم أكرمه الله. وقولوا. Ẹ pa àwọn tó bí wa lé mọ́ wa la. للوزير. Ẹ pa Al-Qur'ani lé mọ́ wa la. Ẹ pa Nábì lé mọ́ wa la. Ká má wàá dápọ̀lé náà padà. Èèyàn di bùtùlú, ó di bùtùbẹ́, ó di bùtùbùtù. أدام الله Òṣìṣẹ́ yìí tó dánú mẹ́tẹ̀ẹ̀ta. دولتكم. Bí wọ́n bá ń pọ́n lé, wọ́n náà máa dápọ̀lé padà. Kì í ṣe gbogbo èèyàn náà ni wọ́n máa pọ́n lé lọ́mọ àbàbùkù kan wọ́n. Lọ́tí wọ́n
bá fún ọ ní àbùkù olóròǹdó ọmọ pé àpẹẹlẹ ara rẹ ò tó nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀. وقولوا kí yín púpọ̀ للوزير láwa ní èsì lẹ́wé láwa ní ìmọ̀lẹ́wé láwa ní àníyàn tó dáa lẹ́wé. أدام ọlọ́run الله yarí yín pé má akrama shabun shaykhan li sinnihi illa wa qad qayyada Allahu lahu ma yukrimuhu inda sinnihi. sallallahu alayhi wa sallam. ànábì ni wọ́n wí bẹ́ẹ̀. للوزير ọlọ́run yẹ kárí yín pé وقومي mo wá kí pòfẹ́sọ̀ أدام الله يطهر pòfẹ́sọ̀ tí ń sọ gbogbo nǹkan وقم بالخدر tí ṣe ìgbà sísọ. وقم bẹ́ẹ̀ ọba ní بالخدر àwọn àkàtọ́ tó yanjú nínú ìlú wọn ò ní jẹ́lù. قم بالخدر Màúláyà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. قم بالخدر Bàbá wa Khidir. Ẹgbà ní àdámà Allahu hayata. وقم بالخدر Inú rẹ̀ yín ló gbé wa wá. Professor Lamisi. Gbogbo ọmọ ilé ńlá tí wọ́n bá bí nílé ńlá tí ọba wúwa àwọn tó bí pẹ̀lú ilé ńlá wọn nì ilé ọ̀padà dáhoro látọwọ́. Kúnbì Khidiri Professor Lamisi. Gbogbo àlùbáríkà tá a jẹ yìí àlùbáríkà yìí náà. Umami ya ila alamina. Professor fọ́ fún mi. Professor Khidir wọ́n fọ́ fún mi. Ìwọ ò fọ́ fún mi. Ọ padà dọ̀ fọ́rọ̀ mọ́sà. Tí wọ́n jẹ́ oúnjẹ kúgẹ̀. Wọ́n kò ní Khidiri. Yorùbá náà ni wọ́n ní. Kúnbì Khidiri. Má máa bínú sáwọn tí ò ní túmọ̀ pé wọ́n fọ́ fún ẹ. Professor Lamisi. Àwọn ẹlòmíì ẹnì kankan ẹni eré kankan òbí wọn ẹni tẹ́ni eré òbí ò lè fọ́fẹ́ ní eré. Kúnbì Khidiri. Olórí ikú ò lè fọ́fẹ́ ní eré. Professor Lamisi. Òkè yín púpọ̀. Ibi tí kí gbogbo àwọn mọ̀nyàmọ̀nyàn. Salamullahi. Àfa àwọn ńláńlá. Tèmi dá ọkọ̀ tó dá lè ń jẹ́ tẹlomi ọ̀dà kò sí ní dá. Salamullahi. Tí yín dá lóòótọ́. Alali ulama iwu. Káàfin mọ̀ pé tí yín dá náà ni pé gbé wa wáyà yìí. Salamullahi. Ẹlòmíì máa kọ́ọ̀tì ẹlòmíì yóò máa di oore fún ẹni tó fẹ́ róore. Salamullahi. Tí yóò máa dá sí náà. Alali ulama iwu. Àti gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà pé mo kí yín púpọ̀. Biduni miro. Wá kí àwọn tá a jọ wá. Wa hum fakharu li Àfáà anami. Al-Kankani. Àfáà Lágbàjì. Hum fakharu li anami. Àfáà Lukman Asileke. Hum fakharu li anami. Ahọ́n bàbá wa ọba Ìlọrin náà ní máa fi kí bàbá. Adamallahu hayatahu. Torí mọ́ ọmọ bàbá wa ọba Ìlọrin ni mí. Adamallahu Ọ̀yanjú. hayatahu. Báyìí bàbá tó fi fún mi ní oyè Múrṣídù Dìní. Adamallahu hayatahu. Bàbá wa ọba Ìlọrin náà fún mi bẹ́ẹ̀, wọ́n sì wé láwà ní ẹ̀. Adamallahu Wọ́n fún mi ní hayatahu. Múrṣídù Dìní. Mo wá wà lọ́dọ̀ ọba tó pàtàkì Islam. Adamallahu hayatahu. Ọba tí ó gba rẹ̀. Adamallahu hayatahu. Ọba tó yanjú ní ọba. Ọba tó káàtó. Adamallahu. Ọba tó nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ Ànábì. Adamallahu. Ọba tó nífẹ̀ẹ́ Al-Qur'ani. Adamallahu. Ọba tó mọ̀ pé gbogbo ń tọ́lọ́wọ́n ọba bá ṣe Ọlọ́run ló ṣe. Allah. Ìwọ́n fi ahọ́n bàbá ọba lórí kí yín. Ó yẹ kí n ti kí yín látọjọ́ tó ti pẹ́. Yóò ní ìtẹ́ ṣe lọ́ńchì ìwé kan ní Marriott. Ní Kẹjà mo wà ń bẹ̀. Àwọn olóríire ayé ló pọ̀ ń bẹ̀. Nínú olóríire ayé lèmi náà lẹ́wà. Allah. Èmi àti àwọn tájọ́ jòkó, èmi àti àwọn olóríire lájọ́ jòkó. Alhamdulillah. Olólùfẹ́ yín kan ló invite mi kí n wá. Alhamdulillah. Mo wá fara pamọ́ síbi kan. Tóun ti bí mo ti fara pamọ́ náà tó, àwọn tí rí mi rí mi. Allah. Èmi àtàwọn Tóyọ̀sí ti ń play ball. Mo wá rí báwọn èèyàn ti wọlé ńjọ́ náà. Ní ìlú Èkó, àṣẹ ọba wa yìí pọ̀. Allah. Ẹni ọba rí ọba àwo tó lọ́ba àwo ọ̀pọ̀ wàláì yóò di èkó. Allah. Ìwọ́n ń fi bàbá wa ọba lórí fíǹkì bàbá wa oníwò ọ̀fìwò wípé alálímọ́líkì ìjẹ̀lì ìsàlà mọ̀rọ̀bì. Gbogbo àwọn ọmọ kéwú tẹ́ bá mi wí wàláhì máa bọ́ fún yín tí ó lọ fà. Wàláhì làzì.
جزاكم الله. على الملك الجليل سلام ربي أمير من الله الكريم. أمير من الله الكريم. مولانا بروفيسور صلى بيه صلى بيه أمير ní àyínà ní tí ń wá من الله الكريم. gígì tí ń bẹ tí gígì táwọn àgbàlagbà parí sí mi lá ọ̀pọ̀. أمير Amiru Iwo minallahi karim. أمير من الله الكريم. Amirun Arifun Abdul Rashid. Lakum dawma minallahi naimi. لكم دوما من الله الكريم. على الملك الجليل سلام ربي أميره من الله الكريم. أميره من الله الكريم. Amirun Arifun Abdul Rashid. Àti kí n dún ní pálásì ọba Ìwó. Ọ̀pọ̀lọpọ̀ pálásì ni mo ti máa dún bẹ̀. Mo dún pálásì bàbá ọba Ìlọrin ní gbogbo ìgbà wípé Àmírù ni mo sì lè ní ọba Ìlọrin. Àmírù ni mo sì lè ní ọba Ìlọrin. Mo wá wà ní pálásì bàbá wa Oníwó of Ìwó. Àmírù. Gbogbo ẹni tí ó bá fẹ́ wówó tí kò wí dáadáa pé Àmírù Ìwó. Amiru Iwo minallahi al-karim. Amiru Iwo minallahi al-karim. Amiru Arifun Abdul Rashid. Ọba tó dá nǹkan mọ̀. Amiru. Ẹni ọba ti dá Kùránì mọ̀ ló dá nǹkan mọ̀. Amiru ni Arifun. Ọba tó káyà. Abdul Rashid. Tí ó sì tí ó lè gbé náà wojú ẹ̀ tí ẹ̀ bá ti ṣe tọ́lọ́. Amirun ni Arifun ni Abdul Rashid. Ọba tó ṣe pé ó bàbá wà sí ní bó ti rí mo wíwù. Amirun ni Arifun. Gbogbo ẹ̀ náà làwa náà wò. Abdul Rashid. Ọba tó ṣe pé tó bá ti ní bò ní tẹ̀sìn bò ní ti ìsìláàmù ìdá ń bẹ sẹ́yìnfù ń bẹ sẹ́yìnfù ìfáàrí náà ń bẹ. Amirun ni Arifun. Sọ́tọ̀ ni sẹ́yìnfù. Amirun. Sẹ́yìnfù tẹ́rí yẹn ojú kan lòun máa ní. Amirun. Àmọ́ sílíkì ìfáàrí ojú méjì ni tó bá bẹ nǹkan tí ọba bẹ dáadáa ó léyìí tí ó fi bẹ hẹ́wù. Amirun ni Arifun ni Abdul Rashid. Amiru Iwo. Ẹ̀rí pé wọ́n jòkó with full confidence. Amirun ni Arifun. Kò sí tó jẹ́ kí wọ́n jòkó pẹ̀lú full confidence bá òun Kùránì. Amirun ni Arifun ni Abdul Rashid. Lakum dawma min Allahi al-karim. Lakum dawma min Allahi al-karim. Ọba tó lóòótọ́. Amirun. Tó ṣe pé bí ó bá kú síbẹ̀ yóò sòótọ́ mi. Amirun. Kò sí tó kàn pẹ̀lú bẹ́ẹ̀ nìkan sẹ́nu wórówóró. Arifun ni Abdul Rashid. Òótọ́ wá fi wọ́n lọ́kàn balẹ̀ ju gbogbo nǹkan lọ. Amiru Iwo. Ó já wa mọ̀ pé nínú orin ní ọkọ̀ sáìdù bàbá wa Ṣéhù Ibrahim Inyas. Amiru Iwo. Bàbá náà máa àgbákò kéwú púpọ̀. Wọ́n sì máa àwọn àdìtú kéwú púpọ̀. Nínú àwọn díwánù wọn ní wà ní sàlàsú. Àwọn aṣírakú fanasiruna. Huwa al-haqqu wat-tawhidu bal hal mumarija. Wa in salasu. Wa in salasu. Ṣéhù ní máa bá ń pẹ́ sùúrù. Ó tún sọ Yorùbá mẹ́. Àwọn aṣírakú. Sùúrù. Ìwọ̀n àwọn ìfún bàbá wa. Oníwo ọ̀fìn Ìwó náà lónìí. Ìsàlàsù. Ọ̀fìn Ìwó. Oníwo náà. Gbogbo ẹni mo kó gbogbo ẹ náà lọ́lọ́ kò ṣe ìjẹ́ ọ̀nà. Ìsàlàsù. Ìsàlàsù. Àwọn náà lẹ́ni. Ìsàlàsù. Àwọn aṣírakú. Mo fẹ́ kẹ́ wí náà sùn náà fún ìdá ẹni wa ìsàlàsù. Ìsàlàsù. Bí wọ́n bá ń pẹ́ sùúrù. Torí wọ́n máa pẹ́ sùúrù lórí olórí rẹ̀ náà.
ṣé wá ara wọn tí máa pé sùúrù ni wọ́n lásọ méjì. وإن سلسوا bẹ́ẹ̀ má ti lè jòkó ń bí àbòsí púpọ̀ kò ní sí oore kankan fún un tí ó jù láyé. أو أشركوا وإن سلسوا wọ́n pé sùúrù lérí iṣẹ́ Ibrahim. إن tàbá wá ara wọn tí ń سلسوا pé sùúrù náà lérí ìtìyín àwọn aṣírakù. àti sùúrù tí wọ́n ń pè wọ́n tiẹ̀ tó wọ́n á tó wọn mọ́ wọ́n tún lọ ta kíní kan sí kíní kan lérí. ونصيبنا ṣé òní tí máa mú yàn tí máa láyàn bí gbogbo méjèèjì والحق والحق والتوحيد والحق والتوحيد بل هل ممارجة òótọ́ àti ìgbà fọ́lọ́hun tẹ ìgbà fọ́lọ́hun náà ni ó máa láyé mẹ́. والحق والتوحيد ọlọ́run ló máa ya atẹ́gùn tí wọ́n ti fẹ́ lórí. والحق àmọ́ ń bàtẹ́ dúró pẹ̀lú òótọ́ tẹ́ sì dúró tọ́lọ́hun. والحق gbogbo atẹ́gùn fún wọn ń dà lérí wọn ń dà lérí àwọn ọmọ. àfẹ̀yìnwó náà kì í púpọ̀. àbí ọlọ́run ọba àná ọba alágbára tó gbogbo alágbára ọlọ́run máa wo kábíyèsí wọn. ẹ dákun ẹ bá ń sàmí dáadáa. ẹ bá ń sàmí dáadáa. bàbá lè jẹ káàrí bàbá fẹ́ o káàrí bàbá fẹ́ o. àfi ká wí fún yín àìmọye ọba tí ò dúró tọ́lọ́. ó já sí pé àlà níta gbangba yá àlàmàlá lóru kò ní bẹ́ẹ̀ fẹ́. ìkárí bàbá pẹ́ o ìkárí bàbá pẹ́. ẹ wá sọ láti mọ sọ bàbá ọba lọ́rọ̀ síbi ẹ wá sọ àwọn ọmọ ńlá àti àwọn kàlá jẹ́ kárí bàbá ọ̀la jẹ́ kárí bàbá pẹ́ o jẹ́ kárí bàbá pẹ́. Anakumullah akramakallah jẹ́ kárí bàbá pẹ́. Ó fi mú bàbá wa Waziri sọ́wọ́ báyìí. Ó sì mú bàbá wa Professor sọ́wọ́ báyìí. Ẹni abáni tí ọba sọ́wọ́ bẹ́ẹ̀ á fura sí o. Á fura sí o. Á lè fún ṣeun blára ní àyè. Jẹ́ kárí bàbá pẹ́ o. Jẹ́ kárí bàbá pẹ́. Anakumullah akramakallah jẹ́ kárí bàbá. Ọlọ́run jáde bàbá wa pé آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ọlọ́run mú ọjọ́ mi wá tó já sí pé tẹ̀ sí sun ìwọ ni wọ́n sì ti sọ́rọ̀ bàbá Khalifa náà lẹ́ẹ̀kan wọ́n ní tí ń bá ti sun ìwọ báyìí ẹ̀tùkọ̀ ní bá máa mú ìwọ lọ ní. Abẹ́ yọ̀ǹda bẹ́ẹ̀ fún mi.